Yorùbá o. Gbogbo ọmọ Yorùbá o. Kẹ́ ẹ darí wálé ká má gbàgbé àṣà ilẹ̀ bàbá wa. Bá a bá pèrè akọni àfidàlálẹ̀ gàràgà aláṣà bí oró tún ti yá o. Six Media Production olódìlé onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ mọ́ níbi ojúmọ́ Yorùbá gbé mọ́ wálé ayé nílé olórí aládé gbogbo nílé onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ mọ́ ìpè Ọọ̀ni ẹ̀rù jẹ̀jẹ̀. A gbọ́dọ̀ dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ oyè tògá tó ń bẹ̀rẹ̀ láń kí wọ́n nífẹ̀ẹ́ Òtólú. Bàbá kọ́ba nífẹ̀ẹ́ bàbá bàbúbú ẹ̀bọ ni wọ́n mú lúwa rẹ̀ ṣe. Èmi ti kọ́ba nífẹ̀ẹ́ mò lákún torí ọba ló ní ṣẹ́ṣẹ́ fún ìran àdùnní làwọn ọ̀pápáládọ̀ ọ̀pádárí ilá ọ̀páládọ̀ kan gbogbo wọn ni òní jẹ́ ń bá wọn débẹ̀ pọ̀ ní kókó ègbò èyí gbé fẹ́gbọ́n ọmọ bẹ́gúrẹ́gbó èyí gbé fòòṣà ọmọ bò ṣàràrọ̀ agẹmọ lèmi ò gbé fún ọmọ agẹmọ tó ti kékeré pọ̀ láàyè yan ǹlẹ́ ọmọ olódò kan ó tẹ̀rẹ̀ àbú ọmọ olódò kan ó tẹ̀rẹ̀ ọmọ odò tó sàn wẹ́rẹ́kẹ́ tó lọ sàn wẹ́rẹ́kẹ́ ó dẹ́yìn kùlé ọ̀sìnlẹ̀ ló dàbàtà onípẹ́lẹ́ ò gbọ́dọ̀ mú ìran kàbàjà kan gbúdọ̀ búbẹ́sẹ̀ kìkìdó onísọ̀bọ̀rọ̀ ni ó mú mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ mi hùn mi ibi dandan kọ́ mọ́ bálábẹ́ ojúrábẹ́ sá ló nífẹ̀ẹ́ Ọọ̀ni ń jẹ́ ilẹ̀kùn méjìdínlógún tó nífẹ̀ẹ́ sì ń jọ́ sí tó bá tẹ̀sán léwọ̀n tẹ̀sán sóde ọgbọgba ní ṣe ọmọ onílù kan ọba tìrìbá onílù kan ọba tìrìbá ọmọ onílù kan ìlú kèyí tó fàwẹ̀kùn ṣe ń jọ́ sí akéde pé tí erin ni wọ́n ń ṣọṣán rẹ onípẹ́lẹ́ ò gbọ́dọ̀ jó ìran kàbàjọ gbúdọ̀ yẹsẹ̀ kìkìdó onísọ̀bọ̀rọ̀ ni òjòlù náà yálé bàbá tó bí yín náà máa bú tẹ́ni nìyàn máa gbé ìkẹyọ̀. Yorùbá ló lóge ká má